ẹ̀yin náà fọwọ́ sí bẹ́ẹ̀ ṣe ikú mi lè wọ́n ti bọ́ tí mo sọ̀rọ̀ mà èmi pé a gbọ́dọ̀ mẹ́yìn lóhùn kámẹ́rin náà lóhùn kọ́mọ̀ sí àti lọ́la sí ní àsọ pé wọ́n ti gbọ́ wọn sọ̀rọ̀ wọn fẹ́yìn kan ni torí tó lè sọ ni tó lè sọ nìyẹn ibò kó pa ọlọ́run tó kó gbádùn gbọ́ bẹ̀rẹ̀ sí ìwà ṣẹ́wọ́ kọjá kọjá bàbá yẹn bàbá lè fi kún tó bá wà ó a ṣe tó bá dẹ̀ sí ọmọ pé ọlọ́run lè fi lẹ̀ àgbàdo yóò lè ní sí ṣùgbọ́n kó wà kó gbádùn nígbà tí wọn fámìlì ẹ̀ fi dé sìn làwọn àtàjù lórí àná náà ó sábàdúró àlàyé mi yé dáadáa. ẹ̀wọ̀n tí ọlọ́pàá bá dé tó wá sọ́ọ̀sì òdì lórí ẹ̀wọ̀n lẹ́yìn ọkọ ìjẹ́ lọ́mú àti màmá àwọn ẹlẹ́rìí wà lóko tó ti parí ìgbésẹ̀ tuntun tá a gbé àwọn kan ìtò oníròyìn ti wálé láti gbéṣẹ́ tó ṣẹlẹ̀ láti gbé jáde ní ẹ̀mí afẹ́fẹ́ àbẹ́ẹ̀kọ́ ẹ̀gbìn ẹ̀sọ́ níta kàdúrù ẹ wà sọ pé èmi kàdúrù sàlámì mo ní kí ọ̀yá. Ẹ̀sìn tó wà lókè ìpínlẹ̀ Ọ̀gá èmi Kàbírù Sàlámì ni mo fi ọwọ́ sí ni mo rí fi hàn dá pé kí ara àdúgbò wa lébọ̀ wa kó máa bá wa mójútó ọmọ àti ìtọ́jú ìyá àti ara ìyá ìpínlẹ̀. Màmá ẹ̀yin náà wà ṣé o rìkọ́dù fídíò? Ọ̀bálá làkàlà ìmìnira tó wà rìkọ́dù dáadáa o. Màmá ẹ̀yin náà wà dárúkọ ara yín gbogbo ayé mọ̀ yín mọ̀ pé mi lágbájá tí mo jẹ́ ìyá kìíní báyìí mo ní kí lágbájá wọn bá wa tọ́jú ọmọ Tóyìn. Èmi Elizabeth Adélabú mo ní kí mọ́mí àdúgbò wọn ara ṣọ́ọ̀ṣì wọn bí òun ti ṣe àánú fún ọmọ Tóyìn láti tọ́jú títí ara rẹ̀ ó ti yá náà fọwọ́ sí pé kọ́lọ́ wọn ràn wọ́n náà lọ́wọ́ kó tún ayé àwọn náà kí àtàn mọ́ wọn. Àmín. Bàbá ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ ti di bàbá Tóyìn nípa bẹ́ẹ̀ ìgbàgbé kúrò ìgbésí ayé rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń dárúkọ ní pé ẹ̀yin náà fi kíni ẹ̀yin náà fọwọ́ sí kọ́ lọ tọ́jú ọmọ rẹ̀. Èmi kò yọ̀rọ̀ mi máa lọ mo fọwọ́ sí pé gẹ́gẹ́ bí arábìnrin tó lóun fẹ́ bá Tóyìn tọ́jú ọmọ rẹ̀ tó yọjọ́ ń gbé ní àdúgbò mo fọwọ́ sí fún iṣẹ́ àánú tó fẹ́ ṣe fún Tóyìn pé kí ara rẹ̀ kí ó lè yá kó lè gba ìtọ́jú. Ó lè gba ìtọ́jú ìwọlọ ìgbà ọmọ Nàìjíríà náà ti gbọ́dọ̀ àti sọ. Ẹ kí bá sọ fún yà bàtí mo gbọ́ mo pe ṣe lágùn adùn lágùn ṣe last time yóò tí ìlú tẹ́lẹ̀ àmì èlé òsì lórí ẹ lọ wo YouTube àkọ́kọ́ ìyẹn eléyìí sì wẹ̀ àkọ́kọ́ yẹn mọ̀ sí lágbára lọ àkọ́kọ́ yẹn ilé òsì bó ṣe wà ní tó bá wẹ̀ láàrin ìwé ìbòdì wà ní sìn àwọ̀ kì àìwẹ̀ ní nà àkọ́kọ́ yóò tí ìlú tó eléyìí sì wò sí àkọ́kọ́ àkọ́kọ́ yẹn sọ bẹ́ẹ̀ bí dáadáa lè gbára ga. Ìgbà tí mo ń bọ̀ mo pe pásítọ̀ kíá àwọn ọ̀gá ìṣẹ́pọ̀ ń bọ̀ wá sọ́fíìsì nípa ọ̀rọ̀ mi èyí ṣe ń pọ̀ ọ̀rọ̀ Tóyìn o wọ́n á lè sí ọ́fíìsì pé èmi gbọ́dọ̀ fẹ́ pè wọ́n ni fáwọn lọ sí alákòóso alápẹ̀tẹ̀ pé àníyàn ti ń bẹ̀rẹ̀ àgọ́ mẹ́ta lọ́nà fámìlì Tóyìn. Pé ó ṣeé ṣe ò kan gbé Tóyìn wá sí lágbo lẹ́yìn o tó lẹ́yìn kan ti rẹ̀ kalẹ̀ láti tọ́jú ọmọ ẹ̀. Ó sì lè pé nípa ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ yẹn nígbà tí ìbá gbádùn kan ọ̀rọ̀ wà lórí
ẹ ṣe tán láti gbé fún ìrọ̀rùn ọ̀rẹ́ lọ sí lábù. Ní ìlú àkọ́kọ́ òwe. Kò sí ìrìn. Máa ṣe ìgbà bí lọ. Máa ṣe ọ̀rẹ́ ìgbà lọ́la ṣàgbé lọ. Máa ṣe lọ. Ó ń gbé wà dé. Alágbára ọlọ́pàá ní kíláàsì. Ọmọ tó bí fún yín. Kí ló kọ́ ọmọ yẹn náà? Màlíkì yẹn. Ibi ẹ̀mí tiwa náà láyé náà lọ. Ìsọ̀ngbà tó ní ìdìbò ní ìdìbò àpò. Ìsọ̀ nígbà tí kàtó la bá tí wọ́n ti dá yàtọ̀ àjẹwà àdéhùn báyìí kò wà ní kàn ìmọ̀ láéláé. Kò ní kọ́mọ tó bí fún yín. Kò ní ka àtìwọ́n yín mọ́ láyé. Torí ikú mi tẹ̀lé sọ́kọ̀ arákùnrin tàbí ní ìmọ̀. Nígbà tí mo bi wọ́n léèrè lọ́fíìsì mi, wọ́n ní gbogbo program tá à ń ṣe pátá láti ìdílé ìdájọ́ àwọn ọmọ. Lẹ́nu àwọn ọgbẹ́ rẹ̀ pátápátá wà tó bí wọn nínú. Wọ́n á ní kí dáàdi yín sọ ìṣúná lẹ́sìn surprise tó jẹ́ ìgbọ̀kadì lọ. Mo ní pé àwọn ẹgbẹ́ dúró sí wà pé bá ṣe ń ṣe yẹn pé ó dáa bẹ́ẹ̀ pé à ń ṣe fún Ọlọ́run náà ni pé Ọlọ́run dẹ̀ máa ràn wá lọ́wọ́ àti wọ́n sọ fún wa ní pé ká má sọ pé a fẹ́ sọ̀rọ̀ láti pé àní báńkì tí olúwa tó yàn fẹ́ ẹni kò pé ìyàwó wa náà ni kí a lè fi sílẹ̀ kí wọ́n á dẹ̀ fi sí wa. Ẹbí bàbá ọkọ tó lè sọ owó ẹ̀ ó ṣòro. Mo parọ́. Bàbá ọkọ tó lè sọ owó ẹ̀ tó wà ṣá ó wà náà láti kàn ẹ̀ ṣùgbọ́n kò wọ́pọ̀. Bàbá yìí náà wà ní ìkẹyìn ayé bàbá yìí kò ní kúrò ní àwọn yóò lè gbé ìṣọmọ fún wọn. Ìlàgbára Ọlọ́run ẹ̀ fún wọn láìsàn. Ìlàgbára Ọlọ́run àwọn bàbá nù wọn fi gbàdúrà fún bàbá bẹ́ẹ̀ ni. Níta wàá ṣe ń sìn. Ẹ súnmọ́ bí àti. Kí ni ẹ rò pé báwo ni ẹ̀sẹ̀ sì ṣe àjẹ àmú ọmọ olúwa tó ní? Ọlọ́run ti mú gbé lọ. Ọlọ́run gbé lọ. Tó yíra. Ó yá ẹ bá ń bí lè pé ṣé ó yànda? Ọkùnrin yànda. Bàdé lọ sí lájú. Ó lọ lájú. Tí wọ́n lọ lájú. Ọ̀nà tọ́jú ẹ̀. Gbogbo wa ló ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Tó bá ti dé wà gbé sọ́dọ̀ mi. Mo pé yàrá kan wà lọ́dọ̀ mi. Bàdé lọ gbé tí wàá máa gbé. Mo ṣèlérí ní ọ̀nà ìgbésẹ̀ mi nìyí. Àwọn àgbọ̀dọ̀ àti bí. Ibi tọ́lọ̀ máa fi àwọn ìgbésẹ̀ mi. Ṣé gbọ́? Ṣé o ti gbọ́? Hello sir. Hello sir. Hello, mo ń gbọ́ yín. Hello sir. Aha. Kàbírù àti Tóyìn bọ̀ wá sí lágùn báyìí. Ṣé gbọ́ sir? Ẹ̀yin náà ti lọ sí ọ́fíìsì báyìí. Good. Wọ́n á jọ ẹ̀yin sir. Yes sir. Ẹ̀yà tí yẹn ti lọ. Wọ́n ti lọ. Màmá, lẹ́yìn ẹ̀yin, ta ló tún lè jẹ̀bi ẹni tó jẹ́ bí ọ̀dọ́? Àgbàlagbà ní tó lè jẹ́ bí ọ̀dọ́, ta tó lè mọ rí pè. Ẹ̀jẹ̀ fámìlì yín mà. Ìlọrin náà wà. Kò fi Léèdì kan báyìí.
wá sàmọ̀ bá ṣe lọ báyà rí. Òjábò náà a sì mọ̀ fi ẹ̀yìn náà ẹ̀dùgbọ́mọ̀ ọlọ́run wò tẹ́ ṣe yìí yóò fi ọdún fún ọdún yóò láyé màmá ẹ̀ ní jẹ́lu àrùká ẹ̀ ní jẹ́lu àrùká o ọlọ́run ní wá ìsọ́lẹ̀ lára yín aláǹfẹ́ yìí náà nílò ọlọ́run agbèdìde sí àtàwọn ọmọ yín ìlàgbára ọlọ́run. ṣé o nínú òní bàjẹ́ kọjú ìlú òsèlè ìwòlówó ní ìdíje bẹ́ẹ̀ ni wò ní má sọ fún. Nínú òun kọ́ bàbá ṣe wọ́n máa tẹ́ ẹ̀. Wọ́n ti fi yẹn bàjẹ́ nígbà tó máa fọ̀nà jalajala ọmọ máa ké tẹ̀lé náà nìjẹ́ nígbà wọn máa sokosoko ní òkè òsì níbi ọ̀dà yín lóhùn. èmi nìkan mọ̀.